Ó tún jọ́ mẹ́ta. Jọ́ mẹ́ta ni. Báwo ni gbogbo kọ? Ọkọ̀ mi kàn fà sí yẹn ni. Ẹ jẹ́ wá bẹ́yìn wò. Ó dáa bẹ́ẹ̀. Tí ọmọ tí mo ṣe ń bọ̀ báyìí, inú mi ṣe wòrò. Ebi ti fẹ́ lu ayé wọn fọ́. Jẹ́ wá bójú èkó. Búbu alálejò. Àlejò ńlá ni. Ìjẹ́ tó jọ́ mẹ́ta ta ti ríra. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ fìwé pè mí gan tún ni. Báwo ni gbogbo kọ? Bàbá kékeré ti kú. Ọjọ́ wo ni? Mọ́tò lọ pa wọ́n. Ọlọ́run á fọ̀rọ̀ kẹ́ wọn. Nínú tí mọ́mọ́ rìn kiri ni mọ́tò ti pa wọ́n. I don't want peace. I want problems always. Amákùrọ̀ ọ̀rẹ́ mi, Ọlọ́run fẹ́ níyàwó alálùbáríkà. Tí ẹ̀ bá fẹ́ níyàwó alálùbáríkà, tí mo kọ́ ń léèrè bí irú ìyàwó ẹ̀ ni. Ilé rẹ ló ti wà. Wọ́n kọ́ gbẹ̀kọ́. Tẹ́ ẹ rálejò báyìí, tẹ́ wa mọ̀ tún lè ṣe. Ó rí pé mọ́ kọ́ ìyàwó ẹ̀. Lọ gbóúnjẹ wá fọ́rẹ́ mi. Oúnjẹ ajá àbí tẹra. Sórí ẹja mi ni. You dey use your function to Lọ play. gbóúnjẹ wá fún mi. Ojú èkó ìgbà wọlé tí ń sajá nínú ilé yìí. Go and ask your grandfather. Sọ pé tó fi rádà bọ́ ti sí. Àbí ọ̀nà fún mi ò lè jẹ ju iṣu ẹ̀bà mẹ́jọ lọ. Kò fẹ́ jẹun rárá ni. Ó ti yẹ. Yóò gbé bọ̀. Omi làbù ẹ̀. Gbogbo nǹkan tó fẹ́ràn ló gbé wá. Ọ̀rẹ́ mi àtàtà. Orí mi mọ́ wú tí mo bá ti rí ẹ. Jájọ síwọ́. Ọ̀rẹ́ mi gbogbo oúnjẹ lọ ń bọ̀ lórí ẹ. Síwọ́. Àjọjẹ ní ìdùn. Mo mọ. Jẹun fún. Sọ́mọ àjọjẹ tó rí. Ìmọ̀ ń dùn gan. Oúnjẹ wọlé lè. What type of plane is this? Aya mi ò fún mi lórí ilé ìjẹun. Ọ̀dẹ̀ ilé láti ń dí àná. Kéèyàn mọ́ mojú kọ́ mọ́ mọ́ra. Ilé oúnjẹ lẹ́ẹ̀tì jẹ tàárọ̀. Ó lẹ́ẹ̀tì jẹ tọ̀sán. Wọ́n ṣépè fún yẹn ni. Máa kò ṣépè fún ọmọ yálé, máa sì lé yà ni. Ọ̀rẹ́ mi mẹ́yìn lọ. Ó yẹ kí n sùn síbí ni. Mẹ́yìn lọ. À ń pàdé nílé ẹmu lálẹ́. Mẹ́yìn lọ rẹ́ mi. Bẹ́ẹ̀ ni. Yọ̀bẹ̀ owó You jẹ. want to please others Mẹ́yìn lọ. and displease yourself.